mùmíní mùmínátì ẹ kú ìmúra kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá a ò máa nífẹ̀ẹ́ yìí dágbére fáyé jẹ́ kó bá wa láyọ̀ ọba tààlà. Marhaba bika ya Ramadan, Ramadan oṣù àpọ́nlé mùmíní mùmínátì ẹ kú ìmúra kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá a ò máa nífẹ̀ẹ́ yìí dágbére fáyé jẹ́ kó bá wa láyọ̀ ọba tààlà. Ìmọ́lẹ̀ àkíkà ọmọ ọgbọ́n dé akọrin tó lọ́pọlọ tó bẹ́sìn mu kọ́míkọ́mí lórí ń sọ nínú ọkàn mi ìròrí mo fi kọrin pẹ̀lú ọgbọ́n orin tí mo bá kọ bá gbà mú ọba ló fi rán mi kì í ṣàwòṣe wọ̀rọ̀ fọ́nà ọmọkánà lè yá yàrá náà máa sùn mí síwájú. Marhaba bika ya Ramadan, Ramadan oṣù àpọ́nlé mùmíní mùmínátì ẹ kú ìmúra kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá a ò máa nífẹ̀ẹ́ yìí dágbére fáyé jẹ́ kó bá wa láyọ̀ ọba tààlà. Ọlọ́run ọba máa ló pa wá láṣẹ ó ní ká gbààwẹ̀ bí òfin gbóhùn ti wí Ramadan lóde yìí mùmíní mùmínà o ẹ jẹ́ ká gbààwẹ̀ yìí pẹ̀lú òfin o kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá o kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá. Marhaba bika ya Ramadan, Ramadan oṣù àpọ́nlé mùmíní mùmínátì ẹ kú ìmúra kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá a ò máa nífẹ̀ẹ́ yìí dágbére fáyé jẹ́ kó bá wa láyọ̀ ọba tààlà. Àní Ramadan yìí oṣù àpọ́nlé ló jẹ́ Ramadan yìí oṣù àpọ́nlé ló jẹ́ oṣù àánú tá ti ń ṣàánú ara wa o mùmíní mùmínátì ẹ jẹ́ ká gbààwẹ̀ o kọ́lọ́hún ọba ní gẹ́gẹ́ bó ti wí kọ́lọ́hún ọba o ya Rabbana o ya Rabbana má ṣe dùn wá ní ládàá. Marhaba bika ya Ramadan, Ramadan oṣù àpọ́nlé mùmíní mùmínátì ẹ kú ìmúra kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá a ò máa nífẹ̀ẹ́ yìí dágbére fáyé jẹ́ kó bá wa láyọ̀ ọba tààlà. Shahru Ramadan, Shahru Ramadan oṣù tẹ́rí yẹ o alẹ́ sí èyí tó sọ pé unzila fil Qur'an ó sàlù Qur'an ní ìkàlẹ̀ níbẹ̀ ni hudali nasi kó lè jẹ́ ọ̀nà mọ̀ fáwọn ẹrú ẹ̀ tọ́bọ̀ ọlọ́run dá wọ́n bá iná tí àti ìdí ọ̀rọ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ nílé ayé nínú àléhùdà níbi ọ̀nà mọ̀ wàlúfurikán àti ìsòpin àyírọ́ pàmò ṣe ìdá ní kún ṣàrọ̀ ẹni tó lọ ń bá ní Ramadan bá láyé wọ́n lè yẹ sí mú irú ẹni bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ àwẹ̀ ní ti dùnú tàpọ́nlé àtàláfíà ni kò fi gbààwẹ̀ yẹ o ya Rabbana o ya Rabbana o jẹ́ kó bá wà láyé. Marhaba bika ya Ramadan, Ramadan oṣù àpọ́nlé mùmíní mùmínátì ẹ kú ìmúra kọ́lọ́hún ọba má ṣe dùn wá ní ládàá a ò máa nífẹ̀ẹ́ yìí dágbére fáyé jẹ́ kó bá wa láyọ̀ ọba tààlà.
قبلكم لعلكم تتقون.